then ẹ̀yin ọkùnrin náà ẹ máa ran àwọn obìnrin lọ́wọ́ láti jẹ́ kí ìgbé ayé wọn pẹ̀lú yín kó rọ̀ wọ́n lọ́rùn. Ọkùnrin mi á frustrate ayé obìnrin, á frustrate ẹ̀ out of that house ni. Pẹ̀yìn ọkùnrin, obìnrin yóò mọ tiraka, yóò mọ gbìyànjú, yóò mọ fọrùn ṣe, ẹ sì mọ̀ frustrate ayé ẹ̀. Irú yín tẹ́ bá jẹ́ kí irú obìnrin dáadáa bá wọn lọ, aṣálẹ̀ mọ́ ń padà gbé, ẹ lọ rè gbé aṣá, tá sọ fún yín pé kẹ́ ẹ mọ̀ jókòó síbẹ̀ yẹn. Àbí òye nísìn. So ẹja mọ́ fayé dẹra wa lọ́rùn as pé olùrànlọ́wọ́. Bẹ́ẹ̀ notwithstanding, ẹ̀yin ìyàwó ilé, ọkọ yín lóore ń bá single mother. And most àwọn single mother married náà wọ́n fẹ́. Bẹ́ẹ̀ bá rí single mother tí ò lọ́kọ, ẹ bú. Bẹ́ẹ̀ bá rí young lady tí ò tí marry, ẹ bú. Bẹ́ẹ̀ bá rí widow, ẹ ló pọkọ jẹ. Táwa ṣe single ni kò fẹ́. Sábúrò tèmi ọmọ 25 years ọkùnrin tí ò níyàwó rí, ó ní kó gbọ́ lọ́mọ 4 wálé. Ọkọ lẹ́gbọ́n, even ẹlòmíì fẹ́ yàwó kejì gan ní ìsìn gan sí ní òní ẹ̀bùn wa, ó fẹ́ fi ṣe yàwó kejì. So majority ẹni tó bá jẹ́ married man gan tó ní òun ò fẹ́ single mother ṣe second third wife, wọ́n tún gbìyànjú, wọ́n tó try gan, because most àwọn single mother ti balẹ̀ jẹ́, wọ́n ti fòbò balẹ̀ jẹ́ such that àwọn ọkùnrin wọn fẹ́ wọn mọ́. So single mother tó bá ní luck pé ọkùnrin ó fẹ́ ṣèyàwó, orí ọ̀fẹ́ ni. Tó bá sì jẹ́ méjì mẹ́ta ní ráyè wá láàrin ọ̀sẹ̀, ó bẹ́tà ayé ó mọ̀ pé ó lọ́kọ. So ìwọ̀n balẹ̀ yẹn ń gbónára mọ́, because why? Ọkọ rẹ lórí ìbá ọkọ yín ní ẹ̀sọ́ mọ́lẹ̀. Ìkànnà ló travel láti April tí ó wálé, kò sì dágbére fọ́kọ. Irú ọkọ yẹn bá wá fẹ́ yàwó, ẹ wà mọ́ wáwọn blogger tán bá ń drag ìyàwó hùn. Ńgbẹ́ bá wùwà bútẹ́ ilé kọdà àgbó tán, tọkọ wá rè fẹ́ lòmí ìwálé, ìgbà yẹn lẹ́tọ̀ wá mọ́ wáwọn elébi tẹ́ fẹ́ fún lówó tí wọ́n mọ̀ bá ń drag èèyàn. Orí àwọn blogger gan ti pé ní ìsìn wọn ò dá sọ́rọ̀ tí ọkàn mọ́, because at the end of the day tọ́rọ̀ bá padà bẹ́yìn yọ, ìtìjú ní máa ń gbẹ̀yìn irú blogger hùn live and direct. So ẹ dákun torí Ọlọ́run, kádàrá ni ẹni Ọlọ́run bá kọ́ mọ́ pé òun nìkan kọ́ ní òfòkọ, kò ní choice. But while single mother ten play victim, are you really victim? Ṣé victim lẹ jẹ́? Sóòótọ́ ni wọ́n máa treat yín bí tẹ́ ti ń bọ̀, àbí fúnra yín lẹ mọ̀ àbí òye nìsín fúnra yín lẹ mọ̀ sọ́ra yín di single mother. Bó ti jẹ́nu ọkùnrin tó sì fẹ́ yàwó, kò sẹ́ni kan tó wá dalé ẹnì kankan, ọkọ rẹ ló fẹ́. Wọ́n pe èèyàn bá fẹ́ yàwó ní ìsìn, ò ní lẹ́nì kankan gbọ́kọ ẹ̀, ó ní àtò bàbá o wọ́n fẹ́ yàwó o, because èèyàn ò lè dìyàwó ẹ without your consent. Ẹni yìí kò kí ń ṣe mannequin, kò kí ń ṣe dollard. Èèyàn kan ò lè dédé dìyàwó èèyàn ní ìsìn láì jẹ́ pé n tó ń pè níyàwó, ẹbí family lé ẹbẹ́ ń tá a fẹ́ wọlé ní jẹ́ yàwó. Ẹbáwọn tó nìkan ló lọ fẹ́, ṣáwọn ẹbí ẹ̀ ò tẹ̀lé lọ. Ṣáwọn family, at least 80-85% of the member of the family will be there. So kò sí tẹ́yàn lè ṣe sí yẹn, èèyàn máa ń pìpìà ọkàn èèyàn ni. Àbí kò sẹ́ni tí ò ní downtime mú tiẹ̀ náà nú gbogbo wa, àwòrí afẹ́fẹ́ wá rò ni. Ó ti jẹ́nu Ọlọ́run mọ̀ ṣàánú wa. Excellent Therapy Academy. Gbogbo àwa tá náà mọ kéékèèké ọmọ primary school tán fẹ́ ṣe common entrance. Àbí òyà nísìn ẹja enroll wọn sí Excellent Therapy Academy starting from October, November, December, oṣù mẹ́ta yẹn wọ́n máa kọ́ wọn ní lesson online tutorial ní 10,500 péré ni. Sincerely mo ti ń sọ fún proprietress yẹn, mo lówó yẹn ti kéré jù, wọ́n ní àwọn kan fẹ́ ṣe fáwọn ọmọ yẹn ni. Ẹja enroll àwọn ọmọ wa. Online school ni wọ́n kọ́ wọn ní math, English, basic science and creative writing, and it's going to be very very good. Ó máa impart knowledge àwọn ọmọ wa, then ó tún máa improve academic performance wọn. Ṣé mo pa àwọn ọmọ yìí, they don't learn at the same rate. Ọmọ mi tètè máa understand, ọmọ mi ò dẹ̀ kí n tètè understand, so we can enroll them. Owó yẹn owó ìdákọ̀ mu ni, kò ju owó tá a fi ń jẹ pepper soup lọ. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a enroll wọn. Excellent Therapy Academy. Nọ́mbà wọn ló ti wà lórí screen yẹn. Tá bá ní ìbéèrè, we can come to my WhatsApp as well. WhatsApp number ẹni tó ní ilé ìwé yẹn òun nìyẹn. So lágbára Ọlọ́run gbogbo ọmọ wa wọn ò ṣoríire, àwa náà Ọlọ́run ó máa ṣàánú wa, gbogbo tá bá ń dáwọ́lé yóò máa yọrí sí rere. Ẹ ṣé gan.